welcome. Daddy, ẹ káàárọ̀ sir o. Yes sir. A gbọ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ padà sí ìlú ni, so torí ẹ̀ ni a ṣe wá bá yín ní ilé. But a fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn fans yín so kí wọ́n lè mọ̀. Ní Kúnlé Ológun Dúdú. Kúnlé Ológun Dúdú, ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù àbí. Yes sir. Àwọn fans yín kò gbúrò yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa ọ̀rọ̀ òṣèlú, pàápàá jùlọ nípa Àgbàlá Gabriel àti Mr. Muyideen. So torí pé a gbọ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni, so torí ẹ̀ lẹ́yìn àṣewá bá yín àti pé àgbúrò yín. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ṣé gan for coming to me. yes sir. But nǹkan tó wà ńbẹ̀ ni wípé èmi gẹ́gẹ́ bí táwọn fans lè ṣe mọ̀ ní Kúnlé Ológun Dúdú. Yes sir. Ọ̀rọ̀ òṣèlú ni mo máa ń dá sí púpọ̀ jù. Mo ṣe bẹ́ẹ̀ yà sí ọ̀rọ̀ aráàlú lọ títí, ṣùgbọ́n ibi tá a ti lè gbèjà aráàlú lọ́dọ̀ ìjọba ni máa ń sábà ṣiṣẹ́ fún. Okay sir. Torí pé mo rántí pé ńgbà tí Àgbàlá Gabriel tó bẹ̀rẹ̀ gbogbo àwọn ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn èèyàn, mo ṣe rẹ́kọ̀dù kan ńgbà yẹn, ìkìlọ̀ ni mo pè é fún Àgbàlá Gabriel. Mo sọ fún ńgbà yẹn wípé eléyìí tẹ́ fi ń mú ẹnìkan tẹ́ ń pa 15 million tẹ́ ń kọ́lé 8 million fún ẹni tí ò níṣẹ́ tó wá bá yín fún ìrànlọ́wọ́ táàrẹ ò yá. Kì í ṣe lé ní ó yẹ kó jẹ́ solution sí problem ẹ̀. Ẹ lè wálé rẹ́ǹtì fún níbi tẹ́ ẹ ti bá nílùú ẹ̀ yẹn. Kì í ṣe pé kì í ṣe dandan ni pé kẹ́ ẹ mú wá sí Ìbàdàn kó tó rí wòsàn. Foundation lẹ ṣe ẹ dẹ̀ ń help àwọn èèyàn ni. Ẹ lè dá dúró sílùú ẹ̀ kẹ́ ẹ gbalé fún kẹ́ ẹ make ẹ comfortable kẹ́ ẹ wá lọ gba distributorship ọjà kan, bóyá ti sìmẹ́ǹtì, bóyá ti Coca-Cola, bóyá Nigerian breweries. So tí wọ́n máa já sí ṣọ́ọ̀bù ẹ̀. So ẹ lè á ní ṣọ́ọ̀bù, á ní ṣọ́ọ̀bù ẹ máa já sí, á jókòó síbẹ̀, á lè máa jẹun, ìyàwó ọmọ tó ti lọ láti wá bá níbi tó bá wà, ọkàn wọn á lè balẹ̀. Even ó tún wá lè kọ́lé gan láti di òwò tẹ́ ẹ ṣe yẹn. Ṣùgbọ́n gbà tẹ́ bá mú 12 million, mo wá ń sọ pé instead tẹ́ fi ń ṣe léyìí tẹ́ ń kọ́lé tẹ́ ń ra mọ́tò fún wọn, ẹ mú èèyàn bíi 4-5 out of the 20 million tẹ́ ti gbà, ẹ fún establish àwọn èèyàn with 2 million. Gbogbo èèyàn tẹ́ bá fún 2 million, gbogbo ọkọ ló máa run òwò yẹn. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn á lè dìde láti bẹ̀. Òun ló ti wá ń yọ sílẹ̀ yìí báyìí. Á ṣe mí bí oore, wọ́n á fi bí iṣu báyìí. Á ṣe mí bí oore, kò ní mú làákàyè lọ́wọ́. Suebebe tí wọ́n gbé lọ sórí kinní tí wọ́n ní wọ́n ràn lọ́wọ́, ó sọ láìpẹ́ kí n tó travel, ó ní àwọn ọmọ òun ò wá, àwọn ìyàwó òun ò wá s'Àgbàlá Daniel bí tóun, Àgbàlá Gabriel bí tóun wà. Ó nítorí pé ilé tí wọ́n kọ́ fún wọn kọ́ sádó. Adó ni wọ́n ti wá gbé bàbá Suebebe parẹ́ ò yá. Ìrànlọ́wọ́ tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe fún Adó ló yẹ kó jẹ́, ẹ wá ṣe s'Àgbàlá Gabriel. So ó ti wá di tipátipá fún bàbá Suebebe kó máa lọ chọ́ọ̀chì bàbá Gabriel. Nígbà tó jẹ́ kó ṣeé ṣe kó náà lẹ́sìn tiẹ̀. Pé ìrànlọ́wọ́ yẹn ò ní pé kẹ́ tó wá máa mọ́nítọ̀ ẹ̀kẹ́ wá gbé sọ́dọ̀ ni ló fà ti Muyideen. Ẹ fẹ́ ran Muyideen lọ́wọ́ àfìgbà tó d'Àgbàlá Gabriel tó ń gbọ́dọ̀ yín tẹ̀ ń fún lẹ́gba. Téèyàn bá máa ṣe ìrànlọ́wọ́ kó má jẹ́ kókó ìdí ọ̀pẹ. Ẹni tó bá wá láti Ìkirè tó wá ìrànlọ́wọ́ wá, ẹ ṣe ìrànlọ́wọ́ fún sí Ìkirè ń bẹ̀, káwọn ará Ìkirè rí ń bẹ̀. Ṣùgbọ́n ẹni tẹ́ lọ kọ́lé fún nínú Àgbàlá Gabriel, dájúdájú ẹ ti sọ́dọ̀ ọmọ ìjọ yín tó dẹ̀ lè jẹ́ pé mùsùlùmí lòun gan. So àwọn nǹkan wọ̀nyí ló gba ọgbọ́n, ló lè gba advice. That is the reason why tèmi ò ṣe bá wọn dá sí. Gbogbo oore tó náà ń ṣe yẹn, oore ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ni, kò ní ìtumọ̀. Because àwọn tẹ̀ ní kọ́lé fún tẹ̀ ní ṣe gbogbo ẹ̀ fún, tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ fún yìí, wọn ò níṣẹ́. Ṣé lé ló kàn? Ṣé lé ní solution bàbá Suebebe? Ṣé lé àti mọ́tò ni ti parí olódó? Ṣé ní àwọn solution tó jẹ́ tiwọn? Ẹ dẹ̀ máa kọ́lé ọ̀hún ẹ tún kọ sọ́dọ̀ ara yín. Ìmí ìbáyìí bóyá lórí ìwé ilé yẹn, bóyá lórí ìwé ilẹ̀. Bẹ́ẹ̀ tiẹ̀ fún ní ìwé ilé tẹ fún ní ìwé ilẹ̀. Nígbà tẹ bá ṣe fẹ́ǹsì ráǹdì chọ́ọ̀chì yín, ṣé lé yẹn ò ní sínú ẹ̀? Ó máa wà náà. Well, I don't know. Daddy, ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn fáǹsì tó yẹ pé wọ́n rí yín, wọ́n dẹ̀ béèrè yín ní kíkankíkan. So ẹ bá kí wọn pé wọ́n. Ẹ̀yin tèmi, ẹ̀yin pàdí, ẹ̀yin tèmi, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá Ológun Dúdú. Channel mi lẹ tún ti ń gbọ́ wa yìí o. Ẹ ṣé gan ni o.
mo dúpẹ́ lọ́wọ́ yín o. Yes. Nàìjíríà yìí á tù wá lára. Nàìjíríà yìí á jẹ́ kó ṣe é gbé fún wa, Ọlọ́run á ṣe é gbé fún wa. Àmín. Ẹ má bínú sí mi pé mo pẹ́ díẹ̀. Àmín. Ṣùgbọ́n èmi náà ò gbàgbé yín, àjọ ń ròlù papọ̀ náà ni. Àmín. Ẹ ṣé. Ẹ ṣé gan sir. Yes sir.